ìrẹ́wò lè dé. Mami. Èmi yín aṣọ. Mami. Kí ni mo kó ṣì lọ? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀wọ̀n tẹ̀jẹ̀ lówó ló ń bọ̀ yìí. Yẹ, èwo ló lọ? Ẹni kó ṣì lọ sí. Èwo ló lọ bẹ̀rẹ̀? Lásìbíyá. Yẹ́sọ̀, mo ti kú. Pé bí mo ti lọ. Ní kú. Èwo ló gún mọ́ kú. Wọ́n tó bá ti wọlé ẹ sọ pé bí mo ṣe wà láti jẹ́ ká rí pé Màá ti ti ṣe jí ṣáàdà ẹ ti sunkún pé. Wọ́n ti fẹ́ débi. Lẹ́ńbẹ̀ o. Ẹ wò bó ṣe wà láti jẹta nìyẹn. Má padà wá. Àǹtí mi. Ẹ káàbọ̀. Ẹ wò àbúrò ilé ìdè. Àǹtí mi kí ló ṣe? Ká ló jẹ wọ́n náà wà níbo ó ṣe ìgbà nígbà tí wọ́n máa sùn. Rámọ́ kàǹtì mi. Rámọ́ ẹ̀ka rẹ̀ ó ṣe pẹ̀lú ẹkú. Torí àwọn tẹ̀jẹ̀ ló lè ṣèṣì báyìí. Ẹ̀rọ mi ní sùn. Nǹkan ọkàn lẹ́yìn àjọ gbogbo ẹ̀pọ̀ 250 láyá. Àwọn ló ti kó ìlàjì owó lẹ̀. 55 ni mo rí o. Àwọn èèyàn máa padà wá sí owó. Wọ́n ti wá la fẹ́ ṣe báyìí gan. Kò sí nǹkan tá a máa ṣe. Kò sí nǹkan tá a máa ṣe. Kò sí nǹkan tá a máa ṣe ẹlọ́nà pọ̀ sí níbi tó dáa. Mo máa para mi ni mo máa kú. Ọ̀rọ̀ burúkú. Ẹ má ṣe kí ni. Mo máa para mi mo máa kú. Ó nìyẹn sìn o. Ó ṣẹlẹ̀ tán wọ́n ń pariwo. Ṣé bẹ́ẹ̀ wà ń bẹ̀ nígbà tí mò ń sọ fáǹtì mi? Ṣé bẹ́ẹ̀ wà ń bẹ̀? Nígbà tí mò ń wọ̀nà àǹtí mi pé kán má yáwó, ẹ má yáwó ṣòkú. Ṣé bó ti mọ kí ni ìtumọ̀ òkú tẹ́ fẹ́ ṣe gan in the first place? Tó ti pẹ́ wọ́n nírọ́, bọ̀bọ̀ òun bó ṣe ń lọ, bọ̀bọ̀ òun bó ṣe ń lọ. Ó máa rí etí màá make báwọn yẹn ṣe ń sìn nìyẹn. Olóṣẹlẹ̀ tán sìn, wọ́n wá ń kanra mọ́ everybody bí òkú tí òkú òun sáyé. Ẹ wo, tẹ́ bá para yín aláyé aṣayé, ẹ̀yin náà jẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe mọ́. Wọn ò kú lè ṣe òkun gbèsè. Àti ẹ̀ lè kú. Ọkọ̀ tó máa Máa jọ ẹ lójú. Máa jọ ẹ lójú dákúdájú ní bàbá ṣe tí máa sunkún wíìkì lọ. Tí ẹ kí a lè ṣe wọ́n kọ́ ló kọ́ mi sí wàhálà. Ìwọ́n kọ́ ló kọ́ mi sí ṣòro. Èmi mo ní kẹ́ ṣe pàtì. Ìwọ́n kọ́ ló kọ́ mi sí ṣòro. Rámọ́ ilẹ̀ ìwọ náà ti tó yìí. Ìwọ náà ti tó yìí. Òróró bá yẹ ẹ̀sùn. Òróró bá yẹ ẹ̀sùn. Ilé ẹ̀bà tèmi jẹ́. Ó bá tèmi jẹ́ o. Rámọ́. Mo pè gẹ́gẹ́ bí èèyàn mo bá sọ̀rọ̀ pátí tí mo fẹ́ ṣe. Àwọn ohun ìròyìn ẹ̀ pè wọ́n pátí. Adájọ́ tí ó sí. Adájọ́ tí ó máa pẹ́ ṣe máa pẹ́ ní òwà sọ́run eléyìí jóná. Kò páyẹ̀. Olùṣìyẹ́. Wọ́n àti kí n pè wá fún. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ torí mo ní wípé kò sí bí èèyàn ṣe lè ní pọ́blẹ́mù sí. Pọ́blẹ́mù èèyàn ní fìdí ní pọ́blẹ́mù kó má kọ́ nílẹ̀ kan. Èèyàn fẹ́ kọ́ ní tẹ́lẹ̀ báyìí. So ṣé ẹ mọ orin yìí tí ọ̀rẹ́ mi kan Wàsíù? Wàsíù. Nípa wà lẹ́yàwó lápò tó fi. Bẹ́ẹ̀ni òṣìṣẹ́ ọ̀gá mi. Ọmọbìnrin yẹn máa wọ́n gbọ́ ni. Nítorí pàtó bẹ́ẹ̀ lórí kíkọ yìí. Ó tó di kó lọ jẹ máyégún bọ̀. Ìgbà tó jẹ máyégún mo náwó mo nára. Ẹ̀rú bá àwọn èèyàn, òun tó wù ló ní ìyá pé kíkí ló mo ní kíkí làwọn fúnra wa fún. Ọ̀rẹ́ máa ń gbárùkù ọ̀rẹ́ ní ọ̀rẹ́ òkè ń bá tara wọn jẹ. So ẹ̀kọ́ ilé pè mí pé kí ni orúkọ yìí? Ìyá péjú ẹ pè mí náà ẹ pè mí. Ẹ sọ pé ìyá péjú. Bẹ́ẹ̀ tí ń pè mí mo ń jẹ́ o, yẹ́sà mo ń jẹ́ o. Bàbá yín parí ẹ̀. Ẹ bá béèrè lọ́wọ́ mo ní. Ìyẹn táwọn èèyàn bá ń béèrè lọ́wọ́ ara wọn. Wọ́n ní ìyá péjú sọ yẹ́yẹ́ yẹ́sà mo ń jẹ́ o. Ẹ̀kú àtijọ́ ṣe dáadáa ni. Ẹ̀kú àtijọ́ ṣe dáadáa ni. Ṣàlàáfíà lẹ́wà gbogbo ilé ń kọ́.